àbó ò sí ń bẹ̀ nígbà tó ń ṣe ọdún èpè fún gbogbo ọmọ tó tara Fọlá jáde ò sí ń bẹ̀ ò sí ń bẹ̀ ò sí ń bẹ̀ ṣé kí n máa kà mo nígbà tí Fọlá ṣe death certificate gbogbo ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tán ṣe bọ́mọ títí ẹ̀ fún láǹbàṣẹ́dọ̀ ó ṣe ó kò ṣe takuntakun ó mọ̀ pé ẹni tó gbépo lájà kò jẹ̀bi ẹni tó gbálẹ̀ òun gangan lẹ́ni bí ká sọ wípé out of innocence or out of stupidity Fọlá ò kọ́ ṣe ọwọ́ kò dé kàwé ká sọ pé Fọlá act randomly. What have you done as a mother to stop Fọlá from the evils tí Fọlá ń ṣe? Ó kú ò sí láyé bó ṣe ń fi Fọlá tọrọ bárà láti attack àwọn ọmọ mi, attack ìyá mi, attack mi, attack ọkọ mi, attack gbogbo ohun tí mo ti fara mi ṣiṣẹ́ fún. Ó sí láyé nígbà yẹn. Ó sí láyé. Ó mọ̀ pé ẹ ṣe òun dédé ṣe. Mo jọmọ tó gbọ́n bí aṣàrùn tó dẹ̀ ní ìmọ̀. Mo jọmọ tó ní sùúrù gan. Ọ̀kan ni mí. Mi dédé strike. I watch closely. I watch closely. Ó sí láyé nígbà tán náà ra ṣọ́ọ̀bù fún Fọlá àmọ́ at the end of the day Fọlá padà sábẹ́ staircase. Ó sí láyé. Ó sí láyé nígbà tán fi Fọlá bẹ̀rẹ̀ ọdún èpèdè. Ó sí láyé. Ó sí láyé nígbà tí Fọlá gbé ìwòwò Mr. Lawal àti voice note Mr. Lawal. Ṣé bí nǹkan tó inspire ọmọ títí ẹ láti fi Fọlá ṣe ambassador nìyẹn. So lẹ́yìn ìgbà tí ọmọ títí ẹ fi Fọlá ṣe ambassador má gbàgbé pé lára quality tó fi Fọlá ṣe ambassador òun náà ni ìwòwò Mr. Lawal tó gbé wá, voice note Mr. Lawal tó gbé wá àti ọdún èpè tó ń ṣe fún gbogbo ọmọ tó tara Fọlá jáde. Ṣé o mọ̀ pé nǹkan tó inspire ọmọ ẹ láti fún ní ambassador nìyẹn. So lẹ́yìn ìgbà tẹ́ lo Fọlá àbí ṣé Fọlá ti wá expire àbí fèsì Fọlá ò ta tó àbí ìgbésí ayé Fọlá ò tajà tó. Why using my voice? Ó ká mi mọ́lé ó ní kí n káwọ́ sókè tí ò bá sí Lizzy Anjorin ṣọmọ tí ẹ lè fi Fọlá ṣe ambassador. Tí ò bá sí Lizzy Anjorin ṣáàdó Tóṣì ó lè fi Fọlá máa gbowó kiri. Tí ò bá sí Lizzy Anjorin ṣe Sọjí àti Dorcas wọ́n lè máa fi Fọlá pawó kiri. O mọ̀ pẹ́jọ́ là ń bógun rò ká tó sá. O rò pé mo máa ń dédé jà mi ò ń dédé jà. Point of correction. Mi ní kẹ́nìbọ̀dì má bá Fọlá ṣe o. Ọlọ́run ló ní kí Fọlá ṣe nǹkan tó ṣe òun ló gbé mi débi tí mo délé ni. O mọ̀ pé tí Fọlá gbọ̀n bá dìde ogun sí mi mo lè má débi tí mo délé ni. Àmọ́ tí mo bá ka ogun tí mo jà látàrí oore tí mo ṣe fún Fọlá. Mo gbọ́ nígbà tí Fọlá sọ pé ẹ má bully Lizzy àmọ́ àdó tó ṣì Gistlover nítorí pé ó fẹ́ fi Fọlá gbowó ó dẹ̀ fẹ́ fi settle scores. Ìyá Ṣíàtà àdàbí tí Fọlá ò bá sọ fún Aláàjì páwọn ọmọ onítíátà kan contact òun páwọn fẹ́ báyé Lizzy jẹ́. Àdàbí tí Fọlá ò bá sọ bẹ́ẹ̀ fàlàjì ló kù. Wọ́n á sọ̀rọ̀ Lẹ́mà má jẹ́ kí n dọ́rọ̀ Lẹ́mà lẹ̀. Ó rí pé jọ́ tí Lẹ́mà tó wá fún mi ò dá sọ̀rọ̀ Lẹ́mà, mi ò dá sí. Mo wo Lẹ́mà from afar because mi kì í dédé strike unknowingly to me. Pé èèyàn kan tó wà lábẹ́kúta tí mo ṣe oore mélòó gbàgbé fún òsàbúrò Lẹ́mà ọmọ ìyá ọmọ bàbá and I never knew. Mi ì dẹ̀rù pé Lẹ́mà fúnra ẹ̀ gan mọ̀. Èèyàn kan ló ṣẹ̀ṣẹ̀ ta mí lólobó. Ẹ ń ṣèkà ẹ dẹ̀ ń wá aburú tẹ fi ń quantify ẹ̀ka yín. Are you telling me to forgive or to forget? Kí ni contribution títí ẹ nígbà táwọn Dorcas bẹ̀rẹ̀ ọdún èpè lórí àwọn ọmọ tó tara ẹ̀ jáde? Àbúrò páwa náà ní àwọn èèyàn bíi Fọlá a ní wọn a manage wọn ni. Torí pé a mọ̀ pé tán bá fa gbùrùgbùrù afagbó. Aláwọn èèyàn bíi Fọlá kò sí ìdílé tí ò ní èèyàn bíi Fọlá.
ẹ fún mi lẹ́dàá kan tí ò léèyàn bí Fọlá nínú ìdílé ẹ̀ wọ́n torí pé a kì í fìyàn tọrọ bára àdẹ kì í bá tẹ̀yàn jẹ àdẹ ní interest nínú downfall of anybody. ó sọ fún mi pé kí n forgive and forget ṣé mo gbé Fọlá lọ station rí àbáwọn ìyá oníyàá méjì tí Fọlá tó bàtà rẹ̀ jẹ́ láì ṣe tàwọn ìyá yẹn ṣé wọ́n gbé Fọlá dé station rí. Besides kí ló dé tí Fọlá kò ṣe jẹ́wọ́ fọmọ Nàìjíríà àwọn tó lọ́mọ gọ́gọ́gọ́. Now òun sọ̀rọ̀ ṣé àwọn ọmọ tí àdó tó ṣì amẹ̀bọ̀ Gistlover tó ń kó kiri ṣé àwọn ọmọ Mr. Lawal nìyẹn. ó mọ̀ pé Fọlá ò dá aburú tó ṣe irú yín pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ fi ń tan Fọlá ni Fọlá fi wò ó pé ọ̀nà ìyè ló ń wà. ṣe bọ́mọ títí ẹ wà nílé ọkọ ṣe bí kò tí ì rọmọ bí kí ló dé tí ò ṣe gbé àtọkọ ẹ̀ síta kí ló dé tọmọ títí ò ṣe gbé àṣírí ìdí tátọ ọkọ ò ṣe dọmọ àbí kí ló dé tọmọ títí ò ṣe gbé àṣírí tí òun ò ṣe ní wọn bù. káti ẹ sọ pọpọlọ Fọlá ò yàtọ̀ sọpọlọ ẹ ìkọ̀ọ̀kan náà lẹ́yìn méjèèjì ẹ̀yìn ọ̀dà tọ́ méjì kí ló dé tọmọ títí ẹ̀yìn àṣẹ àtà tó ṣe ń bu àṣírí ọkọ títí ẹ̀ tátò ò lè dọmọ àbí kí ló dé tó ṣe ń bu àṣírí títí ẹ̀ tí òun pè ò lè dọmọ. kí ló dé tí Fọlá ṣe wá parọ́ pé bàbá oníbàbà tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ló ní àwọn ọmọ tí Fọlá dẹ̀ tó ń sá fún díẹ̀ ni. ṣe bó rí kọ́mẹ̀ntì Fọlá lọ́dọ̀ ọmọ ẹ̀ ṣe bó rí pọ́njọ́ ṣe wọléwọ̀de ni. torí pé mi ò wá fọ́mọ ẹ̀ torí atọ́ mi nílé rí atọ́ mi nílé ọ̀mọ̀ràn ni mi ṣe wá fọ́mọ ẹ̀ mi ì lè wá fún tọ́mọ ẹ bá ṣe rí mo believe Ọlọ́run á dá fún tí ò bá ṣe rí mo believe Ọlọ́run á dá but fún ọmọ ẹ láti wo gbogbo wà burúkú bẹ́ẹ̀ yẹn fún mi láti wá lo voice note mi kí ló fẹ́ dà wá méjèèjì pọ̀ ṣọmọ ẹ fẹ́ dọlọ́run ni mo ń béèrè pé ṣé ajere àṣìàtà òkú tọ́kì ṣó fẹ́ dọlọ́run ni ṣé bẹ́ẹ̀ lẹ ṣe rò mí pé mi ò lè sọ̀rọ̀ àbí mi ò ní di speaker abẹ́rò pé mi ò mọ̀yàn ó mà ṣe o. mo ń béèrè lọ́wọ́ títí ẹ as a mother pé kí ni contribution ṣé bó máa ń rí ọmọ ẹ dáadáa pẹ̀lú Fọlá kí ni contribution tí wọ́n ti ní nínú ayé Fọlá àbúrò pé Mr. Lawal ní Fọlá ló destroy àbúrò pé Fọlá destroy Lizzy òtún bá ń tẹ́ a kò fi ṣe sábàbí aburú káwa lè gòkè ọ̀la ni but as a mother what have you done to even assist Fọlá or to help Fọlá. ajá mọmọ tiẹ̀ fún lọ́mù ṣé bó ráwọn àdó tó ṣì ṣé bó rí bọ́n ṣe ń pákéjì títí wọn ṣé bó rí ohun tó ń fi Fọlá ṣe káti ẹ̀ sọ pé orí Fọlá ti burú aburú tí ìyá Fọlá ṣe ló ń ṣẹlẹ̀ sí gbèsè ayé Fọlá. You as a mother what have you done to caution Fọlá not because of today not because of Mr. Lawal not because of Lizzy Anjorin but because of future of Fọlá and àwọn ọmọ tó ń kó kiri. Wọ́n ló fẹ́ sọ̀rọ̀ lé máa fún mi. I have done my part. Lọ́jọ́kọ́jọ́ mo lè jáde mo lè sọ̀rọ̀ níwájú Ọlọ́run àti níwájú ènìyàn that I have done well for Fọlá. Without Lizzy nobody will know Fọlá. Without Lizzy àwọn àdó tó ṣì ayé ò lè gbọ́ wọn mọ́. Èmi ni mo ṣì ń bọ́ Fọlá dọ́là. Àwọn ọmọ ọlọ́mọ tó lọ kó wá èmi ni mò ń bọ́ gbogbo wọn. Di ọ̀la without Lizzy kò sí àwọn àdó tó ṣì gan ò lè jẹun. Ó ti gbà pé kárí àdó tó ṣì ó ti wọ́ mi ṣẹ́ni tó ti ń gbé lọ sí kóòtù lórí gbèsè tí ò rí ilé ayé wà kí ló fa ayé ẹ̀ ṣe. Ìyá mo ní ìyá ṣe àtàwọn ojú mi ó rí gbèsè ayé àwọn àdó tó ṣì ni ó rí pé gbogbo ohun tó ń gbé kalẹ̀ capital wọn gbọ́dọ̀ ju 5,000 10,000 lọ torí ogun ní ṣinimú èpè kì í ṣìyàn ọjà ọjọ́ pẹ́ àṣìwèrè gbàgbé orí. O rò pé tí n bá fẹ́ dìgẹ̀ ọmọ ẹ mo ní ìyẹn àṣẹ àtà o rò pé mi ní dìgẹ̀ ni. O rí pé gbogbo aburú táṣẹ àtà ṣe sínú ìdílé mi o rí pé anybody búlì ẹ̀ rí torí àkín búlì torí mi ò ta fún blogger mi ò dẹ̀ sọ̀rọ̀ ìlàbúrú mo kàn wò from afar mo dẹ̀ fa lọ́lọ́run lọ́wọ́ ó ṣe ìdájọ́ tó tọ́
àti tó yẹ fàṣíàtà. Kò wá ń ṣe àṣíàtà nìkan, gbogbo ìṣẹ̀dá tó dàbí àṣíàtà. Torí ẹni tó gbépo lájà kò jẹ̀bi, ẹni tó gbálẹ̀ kọ̀ọ̀kan ló jẹ̀bi. Oh, get me. Ẹ̀yin ni kẹ́ lọ wá peace of mind. Stay away from Lizzy Anjorin. What do you want from me? Mo ń béèrè, what do you want from me? Surprise. Kò ṣọ́ọ̀kì yín pé gbogbo yẹn ṣe le tó Lizzy Anjorin jẹ́yàn. Àdó tó ṣì dà léni. Ẹnu ṣó dà léni. Àwọn tó dáwó fún wọn lánàá dà léni. Àwọn tó dáwó fún wọn lánàá, àwọn dà léni. Àwọn tó dàbí ìwọ ìyá àṣíàtà nínú ìgbésí ayé Fọlá lánàá, àwọn dà léni. Ogun ní ṣìnìmú ètò kì í ṣìyàn ọjà. You don't understand? You want to mention my name? Ready for it. Me expect kó máa bẹ́ jáde. Ṣé bí gbà tọ́mọ ẹ ń lo voice mi tó fi ń pa olówó, ṣé kò tà? Ó tà náà. Ṣé kò fún ẹ nínú owó tó pa? Ó fún ẹ nínú ẹ̀ náà. That was my intellectual property. Kí ló tó ṣe ń sáré kìtìkìtì tó ń sáré kàtàkàtà? Why are you doing like a fool that you are? Ní àánú ẹ ń ṣe mí, èmi ṣe Ọlọ́run. Àánú títí ẹ ló ń ṣe mí, torí títí ò ṣe Ọlọ́run. Kí ló fẹ́ bá mi sọ? Mo ní kí ló fẹ́ bá mi sọ? Ṣé bí kọ́mẹ̀ntì ọmọ ẹ pẹ̀lú àwọn ẹnu ìṣọ́lá kó síta yẹn? Ṣọ́rọ̀ jókòó tàdé la fẹ́ sọ, jókòó sínú sàárè Mohbad. Orí pàtí jókòó máa bẹ̀rẹ̀ ni, tó máa bẹ̀rẹ̀ pẹ̀lú mi, ó wà nù ṣọ́ọ̀bù pàrágà, jókòó tàdé dà lé ni. Jókòó tàdé dà lé ni, jókòó tàdé ò sínú máàpù Nàìjíríà. Àwọn ọmọ jókòó tàdé dà. Ó ti gbàgbé pé àwọn tó rán ọmọ jókòó tàdé ní school, wọ́n rán ọmọ jókòó tàdé ní school based on some people's tears, pains and blood. Ó ti gbàgbé ní ìyá àṣíàtà. Wá, àwọn tó bá jókòó tàdé rán ọmọ ẹ̀ ní school, wọ́n bá jókòó tàdé rán ọmọ ẹ̀ ní school based on some people's tears, pains and blood. Ó ti gbàgbé pé tí àlọ́ bá lọ, àbọ̀ àbọ̀ kò sọ fún jókòó, kò sọ fáwọn ọmọ ẹ̀ ní jókòó ṣe ń jókòó sẹ́gbẹ́ ògiri tó ń pariwo látàárọ̀ dalẹ́. Ọmọdún mélòó ni jókòó? Ọmọdún mélòó ni Lizzy Anjorin? You don't need to destroy people before you make it in life. You can actually make it in a very big form. The worst thing you can do to your destiny is kó lọ máa ṣe kà fáwọn èèyàn. The world are watching. The world are watching. Nígbà tó ọmọ ẹ ń ṣe tó ń lo voice mi, tó ń ṣépè fún àṣíàtà ẹ lọ́ndà comment section, kí ló rí sọ sí? Ó mọ̀ pé show tí mo ṣe fọ́mọ ẹ lánàá, mi ti bẹ̀rẹ̀ show rárá. Tí n bá bẹ̀rẹ̀ show, wàá ké wáyọ̀ àlà lọ́bẹ̀rẹ̀ mi. Tí n bá bẹ̀rẹ̀ show, wàá ké wáyọ̀ àlà. Yes, sir. So jókòó tó ń kọ́mẹ́ǹtì, ṣé jókòó ìyàwó rẹ̀? Àwọn ọmọ jókòó.